ẹni Oriyomi Hamzat torí pé ó jẹ́ mùsùlùmí ní fi ń gbọ́rọ̀ àwọn pásítọ̀ wọ́n ti fún yín lésì tó pọ̀ ṣùgbọ́n ṣé pásítọ̀ tí ó bá dáràn sáàsọpọ̀ dáràn ni. Question: ǹjẹ́ ẹ̀sìn ǹjọ́ tiẹ̀ ń bẹ? Check your Bible, check your Quran. ẹ̀yin oníṣẹ̀ṣe náà ẹ wo ẹsẹ̀ ẹ̀fà yín, ẹ̀yin ọlọ́sàn yẹn bọ̀sán ìlérè, ẹ̀yin ẹlẹ́rìndínlógún ẹ jẹ́ ẹ̀rìndínlógún yín wò. Kí ló ń jẹ́ religion? Religion ò exist, kò sí tó jẹ́ religion. Kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàrà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà ọ̀jọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe, ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni, ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. Ẹ sọ̀rọ̀ lórí báwọn ọlọ́pàá ó ṣe bá a ṣiṣẹ́ tí Quadri ó di rírí. Ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ń sọ, ọ̀rọ̀ rádaràda ní tẹnu wọn jáde, ọ̀rọ̀ tí ọ̀bá làákàyè mu. Tí n bá rágbàlagbà míì ńgbà míì tó bá ń sọ̀rọ̀ ó mà máa ń jọ mí lójú gan ni o. Ó mà ṣe o. Ṣé rí Nàìjíríà ṣá ẹ ṣáàjà máa ṣe wọ́n tá a bá lè ṣe torí pé dídá Nàìjíríà ọwọ́ Ọlọ́run ló wà. Ènìyàn búburú ti pọ̀ jù, ènìyàn rere ò tó nǹkan mọ́. Ìwọ̀n àwọn ènìyàn rere tó tún kù lórílẹ̀‐èdè Nàìjíríà ojoojúmọ́ làwọn ọmọ Nàìjíríà tún discourage wọn láti ṣe rere. Nàìjíríà àwọn èèyàn burúkú tó wà Nàìjíríà wọ́n wà strategic débi pé tí wọ́n bá fẹ́ gbè lẹ́yìn ẹni bíbí tiwọn, tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ burúkú, tí wọ́n bá fẹ́ dásọ̀rọ̀ ìwà ìkà, wọ́n mọ orúkọ burúkú tí wọ́n sọ ẹni tí bá ń tú àṣírí ìkà. Wọ́n mọ orúkọ burúkú tí wọ́n sọ ẹni tí ò bá fẹ́ kí wọ́n máa hùwà ìkà mọ́. Oriyomi Hamzat torí pé ó jẹ́ mùsùlùmí ní fi ń gbọ́rọ̀ àwọn pásítọ̀ wọ́n ti fún yín lésì tó pọ̀ ṣùgbọ́n ṣé pásítọ̀ tí ó bá dáràn sáàsọpọ̀ dáràn ni? Ṣé pásítọ̀ tí ó bá rìnrìn bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ àbẹ̀ níṣẹ̀ṣẹ̀? Tẹ́ ẹ bá ti rí àáfàá tọwọ́ tẹ àáfàá kan tó jẹ́ pé kàkà kó sọ̀rọ̀ burúkú kó sọ̀pọ̀tì àwọn tí wọ́n fẹ́ kíyàwó jẹ ẹni tó ṣiṣẹ́ ẹbí, tó bá sórí pò ń jà àáfàá tó wá bọ́ta tí wá ń gbè lẹ́yìn àáfàá tó ṣiṣẹ́ ẹbí, oníṣẹ́ ẹbí làáfàá yẹn náà. Tẹ́ bá ti rí oníṣègùn ìbílẹ̀ tọwọ́ tẹ oníṣègùn ìbílẹ̀ kan tó jẹ́ pé kàkà kó náà sọ̀rọ̀ kó gbìyànjú bí ẹni tọwọ́ tẹ̀ yẹn ó ṣe jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀, tó jẹ́ pé èyí tí ń sọ ni pé ó ń gbè lẹ́yìn ẹni yẹn, ó ń bú àwọn tó tú àṣírí oníṣègùn ìbílẹ̀ tó hùwà ìkà. Irú ẹni bẹ́ẹ̀ náà oníṣègùn ìbílẹ̀ burúkú lòun náà ẹni bí ni. Tẹ́ bá ti wá rí pásítọ̀ tọwọ́ bá tẹ̀ tàbí wọ́n ń ṣèwádìí pásítọ̀ yẹn lọ́wọ́, àwọn tó wá dúró pé ẹ ṣèwádìí ẹ̀ dandan, ẹ ṣèwádìí ẹ̀ dandan. Tẹ́ bá ti rí pásítọ̀ kan tó jáde tó bá ń sọ̀rọ̀ burúkú sí ẹni tó ní kí wọ́n ṣèwádìí pásítọ̀ tó hùwà kà, òun náà irú iṣẹ́ tí pásítọ̀ yẹn ṣe ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà. Gbogbo ẹ̀yin ọmọ ilé ìjọsìn, gbogbo ẹ̀yin ọmọ ilé ìjọsìn Kìrìsìtẹ́nì tẹ́ ẹ bá jẹ́ pé ń jọ́sìn ní abẹ́ pásítọ̀ yòówù tó ti jáde láti sọ̀rọ̀ burúkú sí àwa tí à ń tà ní kí wọ́n wádìí ikú tó pa Quadri, tó ń gbè lẹ́yìn ẹ̀sìn, tó sọ pé torí ẹ̀sìn ló ń ṣe ń sọ bẹ́ẹ̀, ẹ mọ́ lọ ilé ìjọsìn rẹ̀ mọ́, lílò ni ò tí ì kàn yín, yóò lo ẹ̀yin náà njọ́ kan. Ẹni bí ní ìka èèyàn ni. Kí ti ẹni rádaràda tá à ń sọ gan? Kí ló ń jẹ́ ẹ̀sìn? What is religion? Kí ló ń jẹ́ ẹ̀sìn gan? Does it exist at all? Ǹjẹ́ ẹ̀sìn tiẹ̀ ń bẹ? Yeah, we need to ask you question. Ǹjẹ́ ẹ̀sìn ǹjọ́ tiẹ̀ ń bẹ? Check your Bible, check your Quran. Ẹ̀yin oníṣẹ̀ṣe náà ẹ wo ẹsẹ̀ ẹ̀fà yín, ẹ̀yin ọlọ́sàn yẹn bọ̀sán ìlérè,
ẹ̀yin ẹlẹ́rìndínlógún ẹ jẹ́ ẹ̀rìndínlógún yín wò kí ló ń jẹ́ religion. Religion ò exist, kò sí tó jẹ́ religion. Yes, kò sí tó jẹ́ religion without humanity. Humanity is religion. Humanity is religion. Má ṣe àgbèrè, Ọlọ́run ò níyàwó tó ṣàgbèrè pẹ̀lú. Má ṣe panṣágà, Ọlọ́run ò níyàwó tó ṣe panṣágà pẹ̀lú. Má pànìyàn, Ọlọ́run ò lè pa, Ọlọ́run ò dẹ̀ lè pa ọmọ rẹ̀. Àwa la mọ̀ para wa, àwa la mọ̀ ṣàgbèrè pẹ̀lú ìyàwó ara wa, àwa la mọ̀ ṣẹra wa, àwa la mọ̀ parọ́ mọ́ra wa, àwa la mọ̀ dìtẹ̀ ara wa tá a fi mọ̀ tí ó jẹ́ pé tó bá dìtẹ̀ yóò mọ̀ kò bínú Ọlọ́run, àwa la mọ̀ ṣe dáadáa síra wa tá a fi mọ̀ aráàánú Ọlọ́run gbà. Religion without humanity is zero, is nonsense, is absurd. It does not exist. Religion, reason tí religion ò fi exist tí ò sí religion ni pé Ọlọ́run ò dá religion fún ẹranko. Ẹranko kò kírun, ẹranko kò kí ń lọ church, ẹranko kì í dáfá. You don't get it. Ọlọ́run ò dá religion fún ẹranko. Èèyàn, àwa èèyàn ló dá religion fún. Wọ́n sì fi yé wa pé lọ́jọ́ ìdájọ́ kò sí ìdájọ́ tí wọ́n ṣe fún ẹranko kankan ju pé èyí tó bá kan ara wọn lọ́nà àìtọ́ wọn ò ní kó kàn padà, èyí tó bá yanra wọn jẹ yóò ní kó ṣe tiẹ̀ padà, kálukú sì mọ́ ọ lọ ó tán. Ṣùgbọ́n àwa èèyàn ni wọ́n dájọ́ lé wa lórí. Wọ́n ní babaláwo ń kú, àáfàá ń kú ó ní gbàgbọ́ rọrùn. Wọ́n sọ lóòtítọ́ o pé náà wà níwàrùn, kò sẹ́ni tó mẹ́ni tí ó wọ̀ náà. Kí ni rádaràda? O ò níwàárí, ò ń sọ̀rọ̀ ẹ̀sìn, o ò lọ́rọ̀ rẹ, ò ń sọ̀rọ̀ ẹ̀sìn, ara ilé rẹ ò lè sọ̀rọ̀ rẹ dáadáa, ò ń sọ̀rọ̀ ẹ̀sìn, alábàáṣiṣẹ́pọ̀ ò lè sọ̀rọ̀ rẹ dáadáa, ò ń sọ̀rọ̀ ẹ̀sìn. When it comes to religion, kìnìkan dídìrín kan náà tó yẹ pé igáàdì mi ọgbà ìju ìrandíran bàbá ńlá bakú ẹ lọ. Ó sọ pé téèyàn bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn, téèyàn bá ti ń gbè lẹ́yìn ẹ̀sìn kan, kò ní gbà yìí, o ò ní gbà yìí. O ò mọ tán pè ní iyì ni. Ọlọ́run ló máa ń fún yàn. Ọlọ́run kì í sì fún alábòsí èèyàn. Ẹni tí ò bá ti ṣàbòsí nìkan ni Ọlọ́run kì í fi sílẹ̀. Alábòsí ẹ̀dá Ọlọ́run ó fi sílẹ̀. Ẹ̀yin alábòsí rádaràda yìí. Ojú yín ti bó. Wọ́n ti wú òkú Quadri. Kí lẹ fẹ́ sọ? Ojú yín ti bó. Ẹ̀yìnkùlé pásítọ̀ wọn ti padà wú òkú Quadri, ẹ̀yìnkùlé olùṣọ́. Kí lẹ fẹ́ sọ? Wọ́n lá sọ̀rọ̀ ńgbà tí Ramoni. Gbogbo ọ̀rọ̀ tá à ń sọ, ṣé ọ̀rọ̀ tó wà ní kóòtù la máa ń discuss lórí social media? Àbẹ́ ẹ̀ mọ gbàtẹ́ ẹ̀kú mọṣẹ́ tí èsì pé ṣe ẹ̀yin ni ẹ kàn bọ́ sórí social media ẹ kàn ń sọ̀rọ̀. You are just splitting nonsense. Fúnra ọlọ́pàá ló investigate. Fúnra ọlọ́pàá ló investigate ọ̀rọ̀ Abdulrahman nílọrin. Mélòó nínú wa ló mọ̀ sí ọ̀rọ̀ yẹn títí tọ́lọ́pàá fi investigate? Was it not the police that exposed the atrocities of Abdulrahman nílọrin? It was police, because they did their job professionally, diligently, appropriately, and we got to understand that Abdulrahman even no converse for ọlọ́pàá kí any bloggers, any social media, any religion bigots. Before we started putting our mouth, ọlọ́pàá ṣiṣẹ́ tó yẹ kán ṣe, wọ́n dẹ̀ gbé lọ sí court. My dear brothers and sisters, what do you expect from us? What do you want us to say? Tell me. Do we supposed to be questioning the police that have done the right thing? Do we supposed to be fighting them? Do we supposed to tell them what to do after they have done the diligent job? What we're supposed to do is to come on social media
and appreciate the Nigerian police for doing the right thing, for doing the needful, for carrying out their obligations diligently. That is what we're supposed to do. If you have missed my content, you can come to my channel, Oriyomi Hamzat Rescue Mission. Search back. If you don't know, you ask. Bible said, my people perish for lack of knowledge. Knowledge ló lè máa mú ẹnìkan sọ̀sọ́kúsọ. The reason why I'm saying this is for you to know the right thing. Know the truth and let the truth set you free. My dear brothers and sisters, Muslim and Christian, even traditional believers, enough of this trash, enough of this nonsense, enough of this religion. By religion, I am a Muslim. By profession, I am a professional broadcaster. By religion, I am a Muslim. By profession, I am a professional broadcaster. By calling, I'm an activist. By calling. So, what are you telling us? Ọlọ́pàá ti ṣe tó ẹ kàn ṣe. And mind you, if you care to know, lọ́dọ̀ tiwa ń bí, àwa ò kì í píkì content lórí social media. We don't do that. We don't pick content from social media. We don't pick topic from social media. Anybody that feel like running to us to join him in seeking justice, we are ready. You don't come to us, what do you want us to do? We don't know the nitty-gritty of what we are fighting for. What do you expect us from me? What do you expect from us? The people that came to us that, look, Oriyomi Hamzat, this is happening to me. Yeah, bye, ló ti jẹ́, àti máa ṣe underground investigations wa, a máa ṣe pre-listening and some other things that we're supposed to do. We make some call, we find out that we are fighting for just matter, not ordinary matter, that what we are fighting for is justified. Then we move on with our fighting, with our advocacy. So what are you saying? Please, I am begging you, ọmọ Nàìjíríà, ẹ jọ̀ọ́, a ní ká panupọ̀ ká bólè wí ẹni bí olóńfò sí ọ̀dà. Ó jẹ́ Mùsùlùmí, ó jẹ́ Kristẹni, ó jẹ́ ẹlẹ́sìn àbáláyé àbí kí wọ́n má pè ẹlẹ́sìn àbáláyé náà ni. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká gbàgbé sentiment. Forget sentiment. Let's be objective. I can fight anybody that nǹkan wa ò papọ̀. Mi ò faramọ́ tó ṣe. Me, I don't think religion when I'm doing that. I can choose anyone to be my person. Tó bá ṣe pé nǹkan tó ṣe ó bá ìlànà mi mu. I don't choose religion. And many of you náà tẹ́ ń yánu fìrí gbígba màálù gbé mọ́ngòrò tẹ́ ń sọ̀rọ̀ religion yìí. Iye kúkú ṣe religion yẹn náà oníṣekúṣe nìyí. Onírin ìyà ó sọkúsọ. Ẹ ti pààyàn, ẹjọ́ ń pààyàn ni ẹ̀yin àti olùṣọ́ tí wọ́n wú òkú Quadri lẹ́yìn ìkúlé wọn. Ẹjọ́ wà lẹ́nu ẹ̀ ni ẹjọ́ ń pààyàn ni apààyàn ni yín. Bá ń gbé kòkó ń apààyàn ni gbé kòkó ń wá. Gbé kòkó ń wá. Gbé ti pépà tí pépà mọ́ fọ́ọ̀kan àmọ́ tí wọ́n rí mọ́ bẹ́ẹ̀. Ṣebí ẹni kìrìsìtẹ́nì ìkòkò kan la tún wì. Ìkòkò kan tún lélẹ́yìí mo sì tọ́jú ẹ̀. Mo tún padà bọ̀ ń padà sọ̀rọ̀ gba rẹ̀ gbogbo ẹ̀ ló ti wà ń kíkálẹ̀. Ìkòkò kan la tún wì. Ìkòkò kan la wì. Iwájú church la ti wù náà. Iwájú church kan la ti wù. Ọwọ́ sì tẹ ẹni tó rí mọ́ bẹ́ẹ̀. Bó ṣe débi kòkò ìtàn wú kòkò yìí
ológbò dúdú ló jáde nínú ẹ̀ láàyè bẹ́ẹ̀ ni ológbò dúdú inú sájáde nínú kòkò yìí láàyè làwọn community yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní na pásítọ̀ yẹn nígbà fẹ́ parẹ́ nìkan ní ẹ mọ̀ pa ẹ mọ̀ gbé la gidigbo. You know how many lives this station have saved? Wọ́n ti rí òkú Quadri àwọn tí wọ́n mú sì ti jẹ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹni tá a bá ti rí ọ̀rọ̀ kìrìsìtẹ́nì legun wa máa ń ràn ẹ máa dájọ́ ara yín bí tẹ́ ẹ bá wà tó bá jẹ́ good Christian má wulẹ̀ jẹ́ kí egun mi ọ̀ràn mọ́ tí n bá rọ̀rọ̀ kìrìsìtẹ́nì sọ fún àwọn kìrìsìtẹ́nì tó bá mọ̀ pé ẹ má jòrí yọmí ọ lẹ́nu ọ̀rọ̀ lórí wa mọ́ ìwọ tó bá jẹ́ muslim tí wọn náà bá rí pé tí n bá rí muslim legun mi mọ́ ràn sọ fún wọn pé ẹ má jòrí yọmí ọ lẹ́nu ọ̀rọ̀ lórí wa mọ́ gbogbo eléyìí ò lè stop wa the only thing tó lè stop ni pé káfíwà burúkú lẹ jẹ́ ayé para wa à ń sọ̀rọ̀ pé èèyàn pààyàn ń sọ̀rọ̀ ẹ̀sìn. Humanity first before religion. Humanity first. Gbogbo tó wà nínú Bíbélì pátápátápátápátá ìtàn ni. Kódà àdúrà tí ń bẹ nínú Bíbélì ó rọ̀ mọ́ ìtàn. Gbogbo tó wà nínú Kùránì pátápátá ìtàn ni. Àdúrà tó wà ń bẹ ó rọ̀ mọ́ ìtàn. At the end of ìtàn yẹn Ọlọ́run ó wàá fi wọ́nì sí wípé nígbà táwọn báyìí ṣe báyìí ìnìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ ṣé bíbẹ̀ láti rí ìtàn Sódómù àti Gòmórà ìtàn Sódómù àti Gòmórà ṣé bíbẹ̀ láti rí tí wọ́n ń ṣe ìṣekúṣe àwọn ọkùnrin àti ọkùnrin nǹkan kan tó fi di pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sá tí Ọlọ́run dì pẹ̀lú wọn ṣé bọ́lọ́run fi ń wọ̀nù wa ni pé káwa má ṣerú ẹ̀ o torí àwọn tó ti ṣerú ẹ̀ ṣáájú wa òun pa wọ́n rẹ́ àbí. Was it not in the Bible and the Quran? The journey of Prophet Yusuf, the journey of Joseph. It is the Bible and Quran. Ọlọ́run narrate bó ṣe lo ayé ẹ̀ bí ó ṣe lálàá bó ṣe gbé bá ṣe wọ́n ń gbọ́ tàn yẹn lọ́kọ̀ọ̀kan ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé gbogbo àlákọ́lé yẹn máa ń rọ́ o ìtàn yẹn tún tẹ̀síwájú pé bó ṣe padà di ẹni tí ó jẹ́ pé àwọn tí wọ́n tà sóko ẹrú tó padà wá dọ̀bálẹ̀ níwájú ẹ̀. Yes, ìtàn yẹn tún kọ́ wa pé bí òbí bá nífẹ̀ẹ́ ọmọ kó má máa fi hàn sí àwọn yòókù kó má bàa kó ọ̀tá fún èyí tó fi hàn yẹn. So ṣé story kan yẹn ok ṣé gbogbo àwọn tó ta Yusuf sóko ẹrú Joseph ṣé gbogbo wọn kọ́ ọ́nà padà regret pa àwọn ta ni gbogbo ọ́nà padà regret now. So what are you telling me? What is so sacrosanct in the religion that you cannot understand the religion you choose? Religion is a matter of choice. God has his own. He has the power to make the religion one. Ó lè ṣe gbogbo ẹ̀sìn lẹ́yọ̀kan. He has the power. Ó kàn ṣe tó wù ní. What's your problem? Humanity. Forget your religion. Rí ìyà tó bá ń jọmọ nìkejì rẹ bí pé wọ́n ló ń jẹ. Rí ẹni tí wọ́n yàn jẹ bí pé wọ́n náà yàn jẹ. Let's stand up for ourselves. Forget. In fact, I don't know from where that statement comes from. I don't know what touched your medulla oblongata. I don't know. Something is wrong somewhere. I swear. May God heal you. May God heal you. May God heal you. Because Abdurrahman lórúkọ mi, Abdurrahman Ládédoyin, Timothy Sẹ̀lẹ́ni ó tán ṣúgà padà já. Téèyàn bá gbè lẹ́yìn èèyàn, ń gbè lẹ́yìn Abdurrahman bàbá Abdurrahim títún jálàjì tó tún máa ń ràn yẹn lọ Mẹ́kà tó tún máa ń fáwọn èèyàn ló ń jẹ nínú Ramadan. Not somebody from Celestial Church of Christ if I were like you. But me, Oriyomi Hamzat, I'm not sent to Muslim, neither sent to Christian, but to humanity. Mo dúró ni torí mo mọ̀ pé ojú yín ó padà bò
mo mọ̀ pé ojú yín máa padà bò ó tán ó yẹ máa jáde báyìí kẹ́ wá máa sọ̀rọ̀ ó yẹ kí wọ́n sọ kò pa yín ni gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ religion ó yẹ wọ́n sọ kò pa yín ni ẹ má bọ̀ kẹ́ wá máa sọ̀rọ̀ báyìí ẹ wá máa sọ̀rọ̀ báyìí èyàn sunkún bẹ́ẹ̀ yẹn ọkùnrin sunkún bí obìnrin torí pé kò rí ọmọ ẹ̀ ó sunkún èdè sọ̀sọ̀kúsọ ẹ̀ lálàáfíà fa wọ́n ti wú òkú báyìí wọ́n padà lọ ilé ẹjọ́ àti ní evidence ǹjẹ́ tí wọ́n bá lọ ilé ẹjọ́ tí wọ́n fi pásítọ̀ sí ẹ̀wọ̀n gbére àbọ̀n pa pásítọ̀ àbọ̀n dájọ́ kú fún pásítọ̀ wọn àkúkú pààyàn mọ́ Nàìjíríà wọ́n kàn dájọ́ kú náà ní ààrẹ tí wọ́n pa Osele ọmọlẹ̀ ló dàbí kó sáìn kí nìyẹn last nígbà tó wà ní gọ́fìnà Edo State ní ìdè rántí yíyá yẹn wọ́n pààyàn mọ́ tí wọ́n bá dájọ́ kú tán court gọ́fìnà gbọ́dọ̀ sáìn àwọn gọ́vnà ń sá láti sáìn death warrant láti lọ pa ẹni tí wọ́n ti dájọ́ kú fún kí wọ́n má lókù èèyàn lọ́rùn ṣùgbọ́n wọ́n lè rántí adúrú òkú èèyàn tán ní lọ́rùn káwọn tó di gómìnà o wọ́n lè rántí how desperate they are kan tó di gómìnà how desperate that position was to them that time kó tó di gómìnà bọ́ngbà tán di gómìnà tán wọ́n lè sáìn death warrant o wọ́n sáìn tọ̀sùn o à ń retí tìlọrin ti Kwara State ta ló sọ fún yín pé tẹ́ ẹ bá sáìn death pé kàn lọ pa ẹni tẹ́ ti dájọ́ kú fún ta ló sọ fún yín pé ẹ ló kó èèyàn lọ́rùn kódà nínú ìdájọ́ sẹ̀ríà ààyè wà láti pa ẹni tó bá pààyàn tí sẹ̀ríà sọ nìyẹn òfin Ọlọ́run gan ni kẹ́ ẹ pa ẹni tó bá pààyàn Bíbélì sọ pé ẹni tó bá ti bí ìdà pààyàn kí ló náà fi pa ìdá náà fi máa pa now so what's your problem? What is restricting you from follow the rule of Almighty God? What is restricting you? Some other laws that could be jettisoned. The laws of human beings, you follow it strictly. But the law of Almighty God, from both Quran and Bible, you cannot follow it. If you don't sign it today, tó yẹ pé oúnjẹ owó Nàìjíríà owó tax wa náà lẹ́tún fi ń bọ́ wọn níbi tẹ́ ẹ kó wọn sí kí ló máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó tún ṣerú ẹ̀ lọ́la kí ló máa jẹ́ ẹ̀kọ́ fún pásítọ̀ wòlíì gan kọ́ olùṣọ́ tọwọ́ tẹ̀ yìí àtọmọ rẹ̀ kí ló sì máa jẹ́ ẹ̀kọ́ fún Abdulrahman tọwọ́ tẹ̀ nílọrin ní Kwara State ẹ bẹ̀rẹ̀ sí ní sáìn ẹ̀ ẹ jẹ́ kárí kò síbi tí wọ́n ti pa ẹni tó bá ti pààyàn kò síbi tí wọ́n ti pa wọ́n ń pa wọ́n l'Amẹ́ríkà wọ́n ń pa wọ́n ní Saudi Arabia tó bá wọ́n pé torí ẹ̀sìn ní Saudi Arabia they do in America wọ́n ń pa ẹni tó bá ti pààyàn what are we saying? ẹ bá pa àwọn tó bá ti ṣe ẹ pa wọ́n dànù. tílé tó bá ti ní ẹ pa wọ́n torí pé wọ́n mọ̀ pé ẹ̀ nípa wọn tí wọ́n bá fi wọ́n síbẹ̀ tó bá pẹ́ wọ́n lè fẹ́ lómi ìlà amnesty náà kí ni wọ́n mọ̀ pé sí amnesty náà ni wọ́n kàn dáríjì ni tí wọ́n bá ti dáríjì báyìí wọ́n á ní pé wọ́n dín ẹ̀wọ̀n rẹ̀ kù from pípa from condemn wọ́n á fi sí láìfà tẹ́lómi ìbádé láti láìfà òun náà fún amnesty àbí kó dínkù sí 20 years wọ́n á sí gbogbo ọjọ́ tí wọ́n fi ṣẹjọ́ wọ́n á sí gbogbo ẹ̀ mọ́ ẹ wá ní ìwà ọ̀daràn ò máa pọ̀ sí ìwà ìkà ò máa pọ̀ sí gbogbo àwọn Boko Haram tí wọ́n mú àwọn náà rìn káàkiri ìlú ni kò sí nǹkan kan mọ́ ọmọ Nàìjíríà ọ̀rọ̀ kòkó yẹn máa tún gbé kòkó jẹ́ fi hàn wọ́n lè rò pé mo lè mọ̀ pé n fi ṣeré ìkòkòrè ilé ìjọsìn kan láti wú nìbàdàn ilé ìjọsìn kan láti wú kòkò yìí nìbàdàn ológbò dúdú lọ sájáde inú ẹ̀ tí wọ́n ń rì mọ́lẹ̀ ẹni tó sì ń rì gan wọ́n mú nìbàdàn yìí náà ni ẹni ẹ bá rí ẹ mú wá máa fa àwa tó bá ṣiṣẹ́ láabi tó ta Kùránì tó ṣe tí ọ̀dà tó bá yé èèyàn jẹ́ ẹ mú wá
bó ṣe wòlíì náà ni ẹ mú wá, bó ṣe pásítọ̀ ni ẹ mú wá. Kò sí ìtawà kì í sọ. Lórí ètò wa náà láti sọ ti ọkùnrin kan onífá tó fi oògùn fa èèyàn kan wálé látà búrọ́dù ńgbà yẹn obìnrin táwọn onífá fi wá pé kìí sára àwọn o. Instead tẹ́ fi mọ́ ọ lọ sọ̀sọ́kúsọ tí ẹ bá sára yín ẹjẹ́ á mọ̀ tó bá ṣe ń tí ọ̀dà. So last warning for those people that does not know the next thing to do, that whatever we are agitating for justice, we are advocating for justice. What you need to see is religion. Stop being a religion by God. Let's be just. Let's be fair. Let's be straightforward. Let's be truthful. No lè gbé wa débi tá à ń lọ. Ìjọba ilé yìí ọ̀dà, tọ̀hún ọ̀dà, wọ́n ṣe kinní kan, wọ́n ṣe kinní kan. Ṣé Tinubu ló pa Quadri báyìí? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ a lè sọ fáwọn bàbá Quadri pé Ọlọ́run ó ṣe é ní rírí. A lè rí Quadri mọ́ báyìí, òkú Quadri lárí o. Òkú Quadri ni wọ́n ti wú, wọ́n ti padà wó òkú Quadri. Ìgbà yẹn wọ́n sọ pé wọ́n wú, wọ́n ò wú. A graduate for that matter. Táwọn òbí ẹ̀ ń retí pé káwọn náà máa jẹun rẹ̀. Ẹ̀dẹ̀ dẹ́mi ẹ̀ légbodò ẹ̀ pàdánù. Where is your conscience? Where is your conscience? Where did you throw it? Where is your conscience? Ẹ dúró níwájú Ọlọ́run lọ́jọ́ kan tẹ́ jábọ̀ gbogbo tẹ́ gbélé ayé ṣe. Ṣé torí owó iná? Ṣé torí ọlá? Torí ọlà. Ẹ fẹ́ gun mọ́tò ńlá. Ẹ fẹ́ jẹun tó wù yín kẹ́ ẹ padà lọ ṣe gáàrẹ̀ dànù. Tó yẹ pé téèyàn kan tó bá jẹ́ǹjẹ èèyàn méjì yóò ṣe gá èèyàn mẹ́fà. Yóò mọ̀ dọ́tẹ̀lẹ̀ ni torí pé ó ti overloaded kò ń kọ́ lónìí. A ti rí òkú Quadri. Wọ́n ti wú òkú Quadri. Ní ìjẹta mo bẹ̀rẹ̀ sí ní gba àwọn ìpè kan. Mo dẹ̀ ń rí àwọn nǹkan kan tí wọ́n fi ránṣẹ́ sí mi tó fún mi ní assurance pé lódodo a rí Quadri láìpẹ́ akànlémọ̀ rí láàyè ni. Ẹni yẹn fẹ́ kí n come out live ní tètè sọ. Ṣùgbọ́n mi ò sọ ọmọdé mọ́ nídìí iṣẹ́ yìí. Láyé tí social media dé yìí mo dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá gan. Mo mọ àwọn ìgbésẹ̀ kan téèyàn lè gbé because lórí ọ̀rọ̀ Timothy I learnt a lot of lessons. I know there are some steps that could obstruct the investigation of police. So I took my time. I knew it's going to come out like this. And I wanted to see the end of the investigation before I come out for these people. Please, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ jẹ́ ká sọ òdodo. Ẹ jẹ́ ká dúró ti òdodo, ẹ dẹ̀ jẹ́ ká ṣe òdodo. Gbogbo ẹ̀yin apààyàn tẹ́ ń pera yín ní pásítọ̀. Èmi ò sá fún yín o. Gbogbo ẹ̀yin apààyàn tẹ́ ń pera yín láàfáà. Èmi ò fọ́ fún yín o. Gbogbo ẹ̀yin apààyàn tẹ́ ń pera yín lóníṣẹ̀ṣe. Èmi ò kó yín jẹ o. A ní pásítọ̀ gidi tó jẹ́ pé iná Ọlọ́run jó lára wọn. Wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run, wọ́n dẹ̀ ń sìn, wọ́n dẹ̀ ń ṣe tiẹ̀. Ọlọ́run dẹ̀ ń dá wọn lóhùn. Wọ́n ṣe sùúrù débẹ̀ ni o. It is not automatic. A ní àfáà tó yẹ pé Ọlọ́run ní ń bẹ̀ tí ń pè tọ́lọ́run dẹ̀ ń dá lóhùn. Wọ́n ṣe sùúrù débẹ̀ ni o. It is not automatic. Mo dẹ̀ ń confam ẹ̀ fún yín pé a ní oníṣẹ̀ṣe tó confam tó dẹ̀ ń jẹ́ bí iná. Wọ́n ṣe sùúrù débẹ̀ wọn ṣàbòsí ni o. Gbogbo àwa tójú bá ń kán tá a fẹ́ fi sí àfáà bójú láti mọ̀ báyé jẹ́ ẹ kú òǹbẹ̀ ẹ kú já mọ́ tẹ̀ ń ṣe. Gbogbo àwa tójú bá ń kán tá a fẹ́ fi ṣe pásítọ̀ bójú láti mọ̀ báyé jẹ́ ẹ kú òǹbẹ̀ ẹ já mọ́ tẹ̀ ń ṣe. Gbogbo òwò tó ọ̀kọ́ fáyanjú tó ọ̀kọ́ ṣègùn yanjú tó yẹ pé aburú ibẹ̀ ló ń mú káàkiri tó ń lò já kúkú mọ̀ ọ́n oníṣẹ́ ẹbí. Ẹ má fi ba orúkọ àwọn tó ń ṣe dáadáa jẹ́. Ẹ̀yin èké pásítọ̀, èké àfáà, èké babaláwo. Ẹ má fi ba orúkọ àwọn tó ń ṣe dáadáa jẹ́. Stop coming out for me if you don't want to see the wrath of God.
If you don't want to see the wrath of God, think twice before you talk. Ọ̀rọ̀ tí ọmọ rẹ̀ ọmọ gbọ́rọ̀ láti ọmọ pé, but daddy, why did you say this? Ọmọ. Okay, daddy, I learned you did this. Tó wà mọ́ mi rí bí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mi ọba wà. Wọ́n ní, wow, I'm disappointed in you. Why did you say this? Are you referring to this man? Are you referring to this matter? So how did you feel at the end of the investigation when the man you are trying to defend later found culpable? How did you feel? Mama wò dáhùn rẹ lọ́jọ́ náà. Ọmọ Nàìjíríà, ó dọwọ́ wa o. Ẹ jẹ́ àjọ túnlẹ̀ ṣe. Níwọ̀n bá bágbára kálukú wa bá ti mọ. Ẹ jẹ́ àjọ túnlẹ̀ ṣe. Ọwọ́ ti bà olùṣọ́. Ìgbà tá a fáwọn ọlọ́pàá láàyè, wọ́n ráàyè ṣiṣẹ́ wọn. Wọ́n dẹ̀ ti ń jẹ́wọ́ irú ikú tí wọ́n fi pa Quadri. Iná ni wọ́n fi mú wọn débi táwọn sìn sí. Ìwádìí ń tẹ̀síwájú kọ́ àbí à ń retí ọjọ́ tá a lọ kóòtù ló kù. Tán bá kù kan tó kà wọ́n tó kù ni. À ń retí ọjọ́ kóòtù ló kù. Àwa ṣe tiwa, inú wa dẹ̀ dùn pé Ọlọ́run ó fi sẹ́yìn wá, ó dẹ̀ vindicate wa. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu. Ọ̀pọ̀lọpọ̀ matters like this ló ti gbọ́dọ̀ wa kọjá tí ó padà dariwo lọ títí tó fi yanjú. Ariwo gè kọ́lá ayé jíjẹ. Táwọn ọlọ́pàá bá ti ṣiṣẹ́ wọn, á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n ṣe. Ibi tó bá ti ń rí bákan lójú wa, ìná máa ń pariwo, tá a máa ń lọ́gùn. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ mi ní dárúkọ yín SAN tí wọ́n ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí lábẹ́nú, wọn fẹ́ ká dárúkọ wọn. Ẹ ṣé mo dúpẹ́ o. Àti gbogbo ẹ̀yin tí a bá sọ̀rọ̀ lábẹ́nú tẹ́ ẹ sì gbégbésẹ̀, gbogbo bọ́tìn tẹ́ ó dún, a sì ti rí result níta wà after náà nìyẹn. A kú lè dá Quadri padà. A lẹ́mìí tá fún. Wọ́n ti pa gbé. Ṣùgbọ́n ìdájọ́ òdodo òun là ń béèrè fún. A kí bàbá Quadri, a kí ìyá rẹ̀, a kí ẹ̀gbọ́n rẹ̀, a sì kí àbúrò. Ó dà pé làkọ́bí. A kí àwọn àbúrò rẹ̀. Ẹ pẹ̀lẹ́, ẹ kú ara fẹ́ra kù, ẹ kú àpamọ́ra, ẹ pẹ̀lẹ́, àní rírú ẹ̀ mọ́. Sówó tẹ́ ẹ ti ná kó tó di padà rí òkú Quadri ní ká sọ ni. Àbí dààmú tẹ́ ẹ ti dààmú, fòòró wàhálà, àbí oríṣiríṣi nǹkan tí yín ti gbọ́ àti tójú yín ti rí tí ò lè dùn mọ́ ni. Ẹ pẹ̀lẹ́, ẹ kú ọ̀rọ̀ ọmọ, ẹ kú ara fẹ́ra kù. Àní rírú ẹ̀ mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì dìde fún kíá pásítọ̀. Èmi ò sá fún yín o. Gbogbo ẹ̀yin apààyàn tẹ́ ẹ pé ra yín láàfáà. Èmi ò fọ́ fún yín o. Gbogbo ẹ̀yin apààyàn tẹ́ ẹ pé ra yín lóníṣẹ̀ṣe. Èmi ò kó yín jẹ o. A ní pásítọ̀ gidi tó jẹ́ pé iná Ọlọ́run ń jó lára wọn. Wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run, wọ́n dẹ̀ ń sìn, wọ́n dẹ̀ ń ṣe tiẹ̀. Ọlọ́run dẹ̀ ń dá wọn lóhùn. Wọ́n ṣe sùúrù débẹ̀ ni o. It is not automatic. A ní àfáà tó yẹ pé Ọlọ́run ní ń bẹ̀ tí ń pè tọ́lọ́run dẹ̀ ń dá lóhùn. Wọ́n ṣe sùúrù débẹ̀ ni o. It is not automatic. Mo dẹ̀ ń confam ẹ̀ fún yín pé a ní oníṣẹ̀ṣe tó confam tó dẹ̀ ń jẹ́ bí iná. Wọ́n ṣe sùúrù débẹ̀, wọ́n ṣàbòsí ni o. Gbogbo àwa tójú bá ń kán tá a fẹ́ fi ojú sí àfáà bójú láti mọ̀ báyé jẹ́, ẹ kú òǹbẹ̀, ẹ kú já mọ́ tẹ̀ ń ṣe. Gbogbo àwa tójú bá ń kán tá a fẹ́ fi ṣe pásítọ̀ bójú láti mọ̀ báyé jẹ́, ẹ kú òǹbẹ̀, ẹ já mọ́ tẹ̀ ń ṣe. Gbogbo òwò tó ọ̀kọ́ fáyanjú, tó ọ̀kọ́ ṣègùn yanjú, tó yẹ pé aburú ibẹ̀ ló ń mú káàkiri tó ń lò, já kúkú mọ̀ ọ̀dọ́ níṣẹ́ bí. Ẹ má fi bà orúkọ àwọn tó ń ṣe dáadáa jẹ́. Ẹ̀yin èké pásítọ̀, èké àfáà, èké babaláwo. Ẹ má fi bà orúkọ àwọn tó ń ṣe dáadáa jẹ́. Stop coming out for me if you don't want to see the wrath of God. If you don't want to see the wrath of God,
think twice before you talk. Ọ̀rọ̀ tí ọmọ rẹ̀ ọmọ gbọ́rọ̀ láti ọmọ pé but daddy why did you say this? Ọmọ okay, daddy I learnt you did this. Tó wà mọ́ mi rí bí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mi ọba wà wọ́n ní wow I'm disappointed in you. Why did you say this? Are you referring to this man? Are you referring to this matter? So how did you feel at the end of the investigation when the man you are trying to defend later found culpable? How did you feel? Mama wò dáhùn rẹ lọ́jọ́ náà. Ọmọ Nàìjíríà ó dọwọ́ wa o. Ẹ jẹ́ àjọ túnlẹ̀ ìṣe. Níwọ̀n bá bágbára kálukú wa bá ti mọ. Ẹ jẹ́ àjọ túnlẹ̀ ìṣe. Ọwọ́ ti bà olùṣọ́. Ìgbà tá a fáwọn ọlọ́pàá láàyè wọ́n ráàyè ṣiṣẹ́ wọn. Wọ́n dẹ̀ ti ń jẹ́wọ́ irú ikú tí wọ́n fi pa Quadri. Iná ni wọ́n fi mú wọn débi táwọn sìn sí. Ìwádìí ń tẹ̀síwájú kọ́ àbí à ń retí ọjọ́ tá a lọ kóòtù ló kù. Tán bá kù kán tún kà wọ́n tó kù ni. À ń retí ọjọ́ kóòtù ló kù. Àwa ṣe tiwa inú wa dẹ̀ dùn pé Ọlọ́run ó fi sẹ́yìn wá ó dẹ̀ vindicate wa. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu. Ọ̀pọ̀lọpọ̀ matters like this ló ti gbọ́dọ̀ wa kọjá tí ó padà dariwo lọ títí tó fi yanjú. Ariwo gè kọ́ láyé jíjẹ. Táwọn ọlọ́pàá bá ti ṣiṣẹ́ wọn á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n ṣe. Ibi tó bá ti ń rí bákan lójú wa ìlà máa ń pariwo tá a máa ń lọgun. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ mi ní dárúkọ yín SAN tí wọ́n ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí lábẹ́nú wọn fẹ́ ká dárúkọ wọn. Ẹ ṣé mo dúpẹ́ o. Àti gbogbo ẹ̀yin tí a bá sọ̀rọ̀ lábẹ́nú tẹ́ ẹ sì gbégbésẹ̀ gbogbo bọ́tìn tẹ́ ó dún a sì ti rí result níta wà after náà nìyẹn. A kú lè dá Quadri padà. A lẹ́mìí tá fún wọ́n ti pa gbé. Ṣùgbọ́n ìdájọ́ òdodo òun là ń béèrè fún. A kí bàbá Quadri, a kí ìyá rẹ̀, a kí ẹ̀gbọ́n rẹ̀, a sì kí àbúrò. Ó dà pé òun làkọ́bí. Ṣẹ́rí gbogbo yín tẹ́ lo strength, gbogbo yín pastor, àtẹ̀yin Kristẹni tẹ́ jẹ́ blogger tẹ́ lo strength nígbà tí ti ọ̀rọ̀ Abdulrahman. Àrí strength yín o, ló lásìkò yìí o. Ló lásìkò yìí àbòsí lẹ̀ ń ṣe o. Nígbà wo Abdulrahman, gbogbo yín lo strength, gbogbo yín dúró tán wípé justice for Asa. Ṣùgbọ́n níbi tí Ògúnbọ̀dé Quadri yìí, àrí strength yín. Àrẹ gbogbo yín pastor, gbogbo Nigeria pastor, látòrí CAN, Christian Association of Nigeria, àti ìrí kọ́mẹ́ǹtì yín. Pastor Adébóyè, Pastor Adébóyè, Pastor Kúmúyì, Pastor Oyèdépọ̀, àti ìrí kọ́mẹ́ǹtì yín. Ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kẹ́ kọ̀ndẹ́mù ìwà tí pastor àtàwọn ọmọ olùṣọ́ tí wọ́n wù. Tẹ́ bá kọ̀ndẹ́mù ẹ̀, ó níbi tó máa dé, ó dẹ̀ níbi tọ́rọ̀ yìí máa wúlò dé. Tẹ́ bá sọ̀rọ̀ kan, gbogbo pátá ló máa gbọ́. Gbogbo ẹ̀yin Christian Association of Nigeria àti ìrìkẹ́ kọ́mẹ̀tì kẹ́ sọ̀rọ̀. Nígbà tí ti ọ̀rọ̀ Abdulrahman, gbogbo blogger pátá wọ́n tàgì àwọn àfáà káàkiri. Gbogbo àfáà ni wọ́n tàgì. Wọ́n tàgì àwọn àfáà títí tó fi di pé àwọn League of Imams and Afars wọ́n dẹ̀ sọ̀rọ̀, wọ́n dẹ̀ condemn act yẹn. Yes, a dẹ̀ ń fún gbogbo ayé ní update lórí ọ̀rọ̀ kéèsì Abdulrahman. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ kéèsì Ògúnbọ̀dé Quadri yìí, gbogbo ẹ̀yin pastor, gbogbo yín àrí strength yín o, àrí power yín o. Bọ̀ kò sí wàhálà, àwọn tá jẹ́ mùsùlùmí lórí kéèsì ìyàwó onígbà a máa tẹ̀lé back to back. Ẹ máa wò, àwọn onífi ṣe tẹ̀sí o, kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ẹ̀sìn. Ẹni tó bá ti ṣe àìdá kí gbogbo akájọ gbógun tì,
win kákòbó win kò jù báyẹn lọ gbogbo ẹni tẹ́ ń bú Alhaji Oriyomi lórí kéèsì náà tẹ́ ẹ sọ pé torí pé ó jẹ́ mùsùlùmí ló ṣe ran kankan orí yín ti dàrú ní làákàyè lórí gbádùn ẹ sick gan tí ó ṣe sickness kékeré wàhálà tí yín nìyẹn ọmọ ìyá mi ẹ má gbàgbé ìwọ tó bá nídìí àgbo high blood pressure or diabetes kàn sí Yahya Gambari tí BP bá ń tẹ̀ láàmú àbí diabetes tètè kàn sí Yahya Gambari o àgbo wà tó confam tó máa cure BP pátápátá tó máa cure diabetes pátápátá tó jẹ́ permanent cure tó ò ní gbúrú ẹ̀ mọ́ kò síbi tí wàá ti rí ọ̀dọ̀ Yahya Gambari ni wàá ti rí o ọlá pé mo dẹ̀ jogún àgbo lé mo ṣe ní lọ́wọ́ yes ẹlòmíà sọ pé kò sí cure fún BP cure wà fún BP tó confam ó ní bí àwọn bàbá wa yá àtijọ́ ṣe máa ń treat ẹ̀ kó tó di pé àwọn òyìnbó dé èmi dẹ̀ jogún àgbólé lèmi ṣe ní lọ́wọ́ kẹ́lẹ́ kan fún àpémọ jogún àgbólé kò kí ń ṣeré ó ṣe máa ń fi ìwé ọ̀yìn gbórí náà mọ̀ ìwé yìí ìwé ó dìde sí ni ìwé àwọn bàbá yá àtijọ́ ni ó lè rúrú ìwé yìí mọ́ láyé ìsìn pálí tó pálí ẹ̀ bó ṣe ń wo ìyàgbó ló kún bẹ̀ ṣàṣà ni ìran àgbo tó wà débẹ̀ tó ní bá bàbá ìsìn ní ṣìfún pálí tó pálí àwọn tó bí 1994 1995 àbárùwé ìláyé so mo jogún bá àgbólé ni lèmi ṣe ní lọ́wọ́ wọ́n tí BP bá ń dẹ̀ láàmú àbí diabetes kàn sí Yahya Gambari o àgbówọ̀ tó confam tó máa kí ọ̀rẹ́ pátápátá sórí BP yẹn tó bá ń pẹ́jù lára ó máa ń wú oríṣiríṣi nǹkan jáde o BP ló máa ń fà kí ẹ̀ ṣiṣẹ́ kékeré kó sáré rẹ̀ BP ló máa ń fà kéyìn ìjẹ́jú mẹ́ta kó sáré kó máa mí lókè àyà tí BP bá ń pẹ́jù ó máa ń result sí stroke ìfẹ́lómi ọlọ́bọ̀ ò ní jẹ́ ká rógun stroke o sórí diabetes tí diabetes bá ń pẹ́jù tiẹ̀ ó máa ń fa egbò àdájìnà láti bí egbò àdájìnà yẹn kòkòrò àìfojúrí bíi tetanus ó lè kó wọ tó bá dẹ̀ ti kó wọ àǹfààní Ọlọ́run nìkan lónítọ̀hún lè survive ẹ̀ wọ́n tí BP bá ń dẹ̀ lámà bí diabetes tètè kàn sí Yahya Gambari o ó ní WhatsApp àti gẹ́ẹ̀tì mi o mẹ́sẹ̀gì mi lórí 090 21 97 53 21 that's my WhatsApp number 090 21 97 53 21 090 21 97 53 21 ìwọ obìnrin tó bá ní fibroid tí fibroid bá ń dẹ̀ láàmú kí fibroid yẹn kó ti yọ bí oyún oṣù mẹ́fà àgbógbọ́ tó já sí pé wàá bí fibroid yẹn wàá bí bí ọmọ tí wàá bí bí ọmọ tó ní gbúrú tó bá dẹ̀ ti bí bí ọmọ kò tún ní wù mọ́ láyé tó bá lọ sọ púṣọ fibroid á tún padà tó bá ti lu àgbéyà Gambari kò tún mọ́ láyé ìwọ ọkùnrin tí kan ọmọkùnrin kéré jọjọ orí ẹ lọ kàn sí Yahya Gambari ṣojiri no doubting èmi jogún bá àgbólé ni confam tètè kàn sí Yahya Gambari mẹ́sẹ̀jì mi lẹ́ẹ̀kan sí lórí 090 21 97 53 21 gbogbo ẹ̀yin pásítọ̀ àrí strength yín o ní bẹ́ẹ̀ ṣe lo strength yín nípa títí Abdulrahman àríkẹ́ lórí eléyìí o. ìkúnlẹ̀ abiyamọ o àwọn ọlọ́pàá ti lọ rèé wú òkú Olasunkanmi Adédàmọ́lá Quadri ọmọ Ògúnbọ̀dé níbi tí àwọn tó pa ní fọnáfọnṣú lọ rèé bò mọ́lẹ̀ sí o wọ́n mọ̀ ti pa omijé gbójú lójú àwọn. ṣẹ́rí tá a bá sòdodo ọ̀rọ̀ a máa kú bá a sọ á kú àwọn pásítọ̀ wọn lo strength táwọn pásítọ̀ lò nígbà tí ti Abdulrahman wọn lò lásìkò yìí wàláì wọn lò strength táwọn pásítọ̀ lò nígbà tí ti Abdulrahman ti lọrin wọn lò lásìkò yìí gbogbo àwọn pásítọ̀ ni wọ́n sọ̀rọ̀ gbogbo àwọn pásítọ̀ big churches àwọn tó ní church lálálá pátápátá ni wọ́n sọ̀rọ̀ nígbà tó débi títí ọ̀rọ̀ Ògúnbọ̀dé Quadri yìí tó jásí pé pásítọ̀ ló pa ẹ̀rí kankan sọ wọ́n sọ̀rọ̀ gbogbo àwọn pásítọ̀ Adébóyè pásítọ̀ Kúmúyì ó yẹ kó ti condemn act yìí táwọn yẹn bá sọ̀rọ̀ gbogbo ayé ló máa gbọ́ kò bá jẹ́ pé ọmọ pásítọ̀ ló pa pásítọ̀ náà ló pa kò sí yàtọ̀ ńbẹ̀ pásítọ̀ ṣàgbowó ó gbawó gbogbo wọn gbọ́dọ̀ free ẹnì kan ní wọn gbọ́dọ̀ free kò gbọ́dọ̀ free rárá but tó bá wọ̀nyí pásítọ̀ ẹ má sọ̀rọ̀ tó bá wọ̀nyí ẹ sọ̀rọ̀ àwọn ò ní gbà
bá ṣe ń pariwo títí Abdulrahman nìyẹn làwọn náà máa pariwo àwọn ọ̀ka ẹ̀wọ̀n kan. ìdè gbòjú lójú àwọn ènìyàn sunkún wọn káwọ́ lérí ìkúnlẹ̀ abiyamọ òkọ́lọ́ Olódùmarè jẹ́ kí abiyamọ jèrè ọmọ. láyìíká ṣọ́ọ̀ṣì Celestia ìlérí Olúwa lásùtù kí ló dé bí wọ́n mọ̀ sí òmò ẹgbẹ́ ìjọ yín náà mọ̀ sí ni kò máa jìnnà síjọ yín àyíká náà láàmà sí pé ibi igbó tí ń bẹ lójú ọ̀nà ọ̀dọ̀ yín náà ni ẹ rí ibi tí ẹ̀wù báwọn èèyàn ṣe ń jáde wọ́n ti ń jáde ò lẹ́gbẹ̀ẹ́ gbó yẹn lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì ẹ wá wo ṣọ́ọ̀ṣì rèé o ṣọ́ọ̀ṣì wọn rèé o ṣọ́ọ̀ṣì ní blue yẹn o ṣé ẹ ti rí ẹni táwọn tó ti lọ wú Ọlọ́run ṣàánú fún wa o Ọlọ́run jẹ́ ká bí ọmọ kó jèrè ọmọ ẹ jẹ́ ń fi ilẹ̀ mọ̀ wò ó. ǹbẹ́ rí i pé olùṣọ́ Osele náà lẹ́jọ́ jẹ́ níwájú ìjọba nígbà tá à ń pariwo tá à ń wí àwọn tá à ń paláǹtì àwọn kan ní kágbẹ́nu sọ̀hún ẹ dákun ọṣẹ́ wo lolùṣọ́ Osele fẹ́ fi wẹ́ra rẹ̀ mọ́ ẹ wò ṣọ́ọ̀ṣì rèé lọ́ọ̀kan ó tún gbowó ń bẹ̀ ẹ wo bí wọ́n tún sin ọmọ ẹ̀ sí. tọ́lọ́ Olódùmarè kó ṣàánú fún wa kó mọ̀ jẹ́ ká ṣìrìn tọmọtọmọ ó gbẹnu tán. ó di body still complete like that. They just raise this point like that. They do, but now only one. They say they're many. If he's that bros baby, send that video, give us. You really do that video well. These bros do that video well. They blast us. I think the last something get that church where they supposed this aboki they supposed pay the better money. They go soon bomb your head for here. Na boki na they sabi na boki na they engage the mind. Thank you. Na they get I dey tell you na boki go. Èèyàn tán. Kò sẹ́ni tí ò lè ṣe. Láti ẹni nà. Wọ́n lè ṣe mọ̀ kò sẹ́ni tí ò lẹ́mí ẹ̀ Yorùbá lè ṣe. Yorùbá ló lè ẹ̀sùn mọ̀. Àwọn ìgbó ló lè ẹ̀sùn mọ̀. Kò ní pé lójú wa inú tribe tẹ̀ wá ní ẹbí sọ̀rọ̀ pé.